Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ọdọọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé. Bẹ́ẹ̀ ni Oòduà Nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Oòduà Nation ló lè ṣe lọ́wọ́ yìí o. Èèmọ̀ ti wọ̀lú o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Woli Primate Ayodele bàbá ti jáde tán. Bàbá ti pariwo síta pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́ bá mọ nǹkan tó dáa fún yín ẹ tètè fi Nnamdi Kanu sílẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ wọ́n ní tí ẹ bá release Nnamdi Kanu ó máa léwu fún ìjọba yín. Tinubu 2027 Primate Ayodele reveals what will happen if Nnamdi Kanu remains in custody. Eléyìí ó ní agbára. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ ẹ máa bá mi ká lọ. In a prophetic statement released through his media aide, Primate Ayodele warned that the continued detention of Nnamdi Kanu, leader of the indigenous people of Biafra IPOB, could have a serious political implications for President Bola Ahmed Tinubu and his administration. According to the cleric, keeping Kanu in custody till 2027 may stir widespread unrest and political instability in the southeast, which could in turn affect the outcome of the elections. He noted that many Nigerians, especially from the eastern region, still see Kanu's detention as an injustice, and ignoring their grievances could backfire politically. If the federal government refuses to release Nnamdi Kanu before 2027, it will affect the ruling party's chances. The anger of the people in the southeast will rise, and there will be a strong political protest through the ballots, the Primate warned. He further urged President Tinubu to embrace reconciliation and the national healing by addressing the long-standing issues in the region. According to Ayodele, releasing Kanu under proper legal and security frameworks would ease tension, foster unity, and pave the way for a more peaceful election season. Meanwhile, Primate Ayodele concluded by emphasizing that the 2027 election outcome will largely depend on how the government handles sensitive national issues, especially justice, fairness, and inclusion. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa òun ni ẹ ti gbọ́ yìí. Gẹ́gẹ́ bí Woli Primate Ayodele gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ, wọ́n ní títí 2027 release Nnamdi Kanu, bí bẹ́ẹ̀ kọ́ wàhálà máa wà. Gbogbo náà ni a ti ń gbọ́ bó ṣe ń lọ. Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ nípa ọ̀rọ̀ yìí. Oríṣiríṣi náà ni a ti gbọ́ nípa bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Àwọn kan ti pariwo síta pé kí ló dé tó fi lè jẹ́ wípé ìjọba ń dá àwọn agbésùnmọ̀mí lóhùn. Yàtọ̀ sí pé wọ́n ń dá àwọn agbésùnmọ̀mí lóhùn, wọ́n tún ṣe meeting pẹ̀lú àwọn agbésùnmọ̀mí. Àwọn agbésùnmọ̀mí tún lẹ́yìn yẹn wọ́n halẹ̀. Àwọn tó ti pààyàn, tó ti ṣe oríṣiríṣi, tó ti ba ìlú jẹ́, wọ́n rí wọn face to face, wọ́n rí kankan ṣe fún wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pariwo pé Nnamdi Kanu ò ṣe ẹ̀ṣẹ̀ tó gbélé yìí. Ó ń jà fún òmìnira àwọn èèyàn ẹ̀ ni. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ, IPOB, the indigenous people of Biafra, àwọn ọmọ Igbo tó jẹ́ pé wọ́n wá bí wọ́n ṣe máa yapa láti ní orílẹ̀-èdè tiwọn. Òun ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ lórí Nnamdi Kanu. Gẹ́gẹ́ bí àwọn ọmọ Yorùbá náà ṣe ní Oòduà Nation tiwọn náà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ní pé òkè o, tí ìlú ò bá ti tẹ́ yín lọ́rùn, ẹ ní àǹfààní láti sọ pé ẹ fẹ́ dá dúró
tá bá dẹ̀ wò lọ títí, tá bá wò lọ sọ́tún, tá bá wò lọ sósì, àwọn arábí yóò jẹ̀bi. Àwọn ọmọ Yorùbá tó ń pariwo a ní láti dá dúró lẹ́yìn ọgọ́rùn-ún ọdún láti 1914 sí 2014 ni amalgamation yẹn ti pé 100 years. Lẹ́yìn yẹn tó dẹ̀ ní pé tẹ́ ẹ bá ti pé ọgọ́rùn-ún ọdún ẹ ní àǹfààní láti wípé ókè o ẹ fẹ́ dá dúró gẹ́gẹ́ bí gbogbo ẹ ṣe ń lọ. Tá bá wò síra wọn kò sí pé àwọn arábí wọn kọjá àyè ara wọn. Nǹkan tá à ń sọ náà rèé. Ṣùgbọ́n bí gbogbo ẹ ṣe ń lọ yìí oríṣiríṣi làwọn èèyàn ti sọ. Ẹ lè máa dáríji àwọn agbésùmọ̀mí kẹ̀dẹ̀ ní pé àwọn tí wọ́n ń jà fún ẹ̀tọ́ ara wọn kẹ́ máa pa wọ́n. Àwọn tí wọ́n ń jà fún ẹ̀tọ́ ara wọn kẹ́ tì wọ́n sínú túbú. Àwọn tí wọ́n ń jà fún ẹ̀tọ́ ìlú wọn kẹ́ ní kí wọ́n freeze àkáǹtì wọn. Àwọn tí wọ́n ń jà fún ẹ̀tọ́ ìlú wọn kẹ́ ní kí wanted wà lórí wọn kọ́ máa ní àlàáfíà. Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. Ohun táwọn èèyàn ń pariwo rèé because àwọn agbésùmọ̀mí tó jẹ́ wípé wọ́n ti ṣe oríṣiríṣi iṣẹ́ láabi ojoojúmọ́ lẹ fi ń dáríjì wọ́n. Gbogbo náà la rí bó ṣe ń lọ. A gbọ́ rí o, ẹnu wọn náà láti ń gbọ́ repentant boko pé wọ́n ti di àtúnbí, wọn ò ní ṣerú ẹ̀ mọ́. Kádẹ̀ tó wí ká tó fọ̀, wọ́n dà wọ́n pọ̀ mọ́ àwọn ọmọ ìlú, àwọn olóṣèlú, wọ́n dà wọ́n pọ̀ mọ́ àwọn military. At the end of the day gbogbo nǹkan tá à ń rí ẹ máa rí pé àwọn kan wọ́n wọlé, wọ́n pa sójà, wọ́n ṣe oríṣiríṣi. Àwọn arábí náà ló ń ṣe gbogbo nǹkan báyìí. Àfi kí Elédùmarè máa ṣàánú wa ni o. Àwọn arábí síbẹ̀ ẹ̀ ń dáríjì wọ́n, síbẹ̀ ẹ̀ ń bá wọn ṣe peace meeting. Ṣùgbọ́n àwọn tó jẹ́ pé wọ́n kàn ń jà fún àdúgbò wọn pé kí ìjàmbá má ṣẹlẹ̀, àwọn yẹn lẹ wá ń tì mọ́lé. Lọ́wọ́ yìí Woli Primate Ayodele ó ti jáde tán. Ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tètè ṣe kẹ́ ẹ fi bọ̀bọ́ yìí lẹ̀ títí 2027 bí bẹ́ẹ̀ kọ́ ó máa affect oríṣiríṣi nǹkan. Gẹ́gẹ́ bí gbogbo àdẹ̀ ti ṣe gbọ́, àwọn Ọmọyẹlé Sowore àti àwọn kọ̀ọ̀kan bíi Àtíkù wọ́n ti ní on the 20th of October wọ́n fẹ́ jáde, wọ́n fẹ́ fi ẹ̀hónú wọn hàn pé ẹ gbọ́dọ̀ fi ọ̀gbẹ́ni ilẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ pàtó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà gbogbo ọ̀dẹ̀ ni wọ́n ti ń prepare fún ìjáde yìí. Ọlọ́run ló mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn, ṣùgbọ́n àdúrà tá à ń gbà ni pé peace máa reign, àlàáfíà jọba. Bẹ́ẹ̀ ni àlàáfíà jọba. Lọ́wọ́ yìí Primate Ayodele àwọn náà ti jáde o. Wọ́n ti sọ ti ẹnu wọn lórí ọ̀rọ̀ yìí. Báwo lẹ ti rí sí? You have just made a wise point but are there ears that they can hear? Okay, èèyàn kan ló fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ pé ọ̀rọ̀ lọ́gbọ́n lẹ sọ yìí o, ṣùgbọ́n ṣé wọ́n máa gbọ́ bí látàrí ohun tí bàbá sọ. Now èèyàn kan dẹ̀ jáde ó ní pé àdúrà táwa ń gbà òun ni wípé kí Elédùmarè kó kó sí gbogbo wọn nínú. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí kò dùn mọ́ wa nù. Bẹ́ẹ̀ ni kò dùn mọ́ gbogbo ọmọ ìlú nínú. Àfi kí Ọlọ́run Elédùmarè kó kó wa mọ̀ ọ́ ṣe. Oòduà nation ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà nation ló lè ṣe. Ní rí jù báyìí lọ lórí eléyìí ẹ̀yin èèyàn wa. A ó máa bẹ̀ o, ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o. Ẹni tó bá lámábọ̀ láàní dé bá, kí Elédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.